ẹ̀yin èèyàn mẹ́wàá máa ń ṣẹlẹ̀ nínú ayé yìí, mẹ́wàá ń ṣẹlẹ̀ lókè èèpẹ̀. Ẹ wá wo boyfriend tí girlfriend sọ fún pé òun ò ṣe mọ́, tó dẹ̀ dọ́gbọ́n tó dẹ̀ lọ pamọ́lé. Ẹ̀gbọ́n tó sọ ni, ó ní tí òun ò bá ti fẹ́ kò sẹ́lòmíì tó lè fẹ́ o. Ló bá mọ̀ lu ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí, ló bá mọ̀ lọ pa Deborah mọ́lé. Ìlú Èkó mọ̀ níṣẹ̀lẹ̀ ẹbú yìí ló mọ̀ tó ti ṣẹlẹ̀. Ẹ wá gbọ́ bó ṣe ṣẹlẹ̀ o. Arábìnrin kan tí wọ́n korúkọ ẹ̀ ní Deborah, ó mà ní òun àtọkùnrin kan tí wọ́n jọ ń fẹ́ra wọn, àmọ́ tó ṣẹlẹ̀ láàrin wọn kó tó di wípé Deborah yarí pé òun ò ṣe mọ́ o, kó ní kálukú rọra máa lọ, kó máa lọ ńlọ rẹ̀. Ṣùgbọ́n wọ́n nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀, arákùnrin tí ó ń fẹ́ Deborah yìí ń sọ fún Deborah yìí pé tóun ò bá ti fẹ́ ọ kò sẹ́ni tí yóò fẹ́ ọ o, tóun ò bá fẹ́ ọ ẹ̀jẹ̀ máa san o. Bí eré bí àwàdà òun ni Deborah pẹ̀ ọ̀rọ̀ yìí o, kó tó di wípé ọ̀rọ̀ ọ̀hún ó wá di tó ṣẹlẹ̀ o. Now Deborah ni wọ́n sọ wípé ó jẹ́ akẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ yunifásitì, tó dẹ̀ sì jẹ́ wípé ó ti lọ ṣe àgùnbánirọ̀ ẹ̀, ìyẹn NYSC. Ìgbà tó parí, wọ́n lárábìnrin yìí ó ṣẹ̀ṣẹ̀ parí náà ní tó ti bẹ̀rẹ̀ sí ní build career ayé ẹ̀ díẹ̀. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ láàrin wọn àti ọkọ àfẹ́sọ́nà ẹ̀, àmọ́ ohun tó ṣẹlẹ̀ tó dá wàhálà alẹ́. Ṣùgbọ́n wọ́n ní Deborah sọ fún wípé ọ̀gbẹ́ni jẹ́ ká máa lọ, relationship yìí ò lè work, kó ní kálukú máa lọ o jẹ́jẹ́. Wọ́n níbi tí ọ̀rọ̀ wọn bó ṣe di wípé wọ́n dàrú nìyẹn, tí Deborah lòun ò ṣe mọ́, tó ní kálukú sì ń lọ. Wọ́n ní ṣùgbọ́n láti ìgbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ ní nǹkan bíi ọdún kan sẹ́yìn, arákùnrin yìí kò mọ̀ fi Deborah lọ́rùn lẹ̀. Bí ṣe ń text ẹ̀ ní ń pè é, wọ́n lóríṣiríṣi fóònù nọ́mbà ní fi máa ń pe Deborah, tó jẹ́ wípé Deborah gan ti lóun ò ní gbé kọ́ ẹ̀ mọ́. Ṣùgbọ́n tó bá rí strange number báyìí, tó bá máa gbé kọ́ọ̀lù ọ̀hún yóò dá arákùnrin ọ̀hún. Nígbà tó wáyá gan-an ní Deborah bá decide wípé any strange number tóun ò bá ti mọ̀ tó bá ti pe òun ò ní gbé mọ́. Látàrí wípé ìgbàkígbà tárákùnrin yìí tó bá ti pe Deborah yóò máa sọ fún Deborah ní wípé tí n bá ti fẹ́ ọ sẹ́ẹ̀ kò sẹ́ni tí yóò fi ọ o, tí n ò bá fi ọ ẹ̀jẹ̀ ó sàn o. Eré mọ̀ ni Deborah mọ̀ pé ọ̀rọ̀ yìí kó tó wá di pé ọjọ́ Wednesday tó kọjá yìí níṣẹ̀lẹ̀ burúkú yìí ló ṣẹlẹ̀ o. Wọ́n lárákùnrin yìí ló bá lọ sí estate tí Deborah tó ń gbé. Ìgbà tí ó dé estate ó sọ fáwọn security personnel yẹn, báwọn gate márùn tí ń bẹ lẹ́nu gate wípé ibi báyìí ló ń lọ, ẹni báyìí ló ń béèrè. Ṣùgbọ́n kó tó di pé wọ́n gbà kó wọlé, wọ́n láwọn ẹ̀ṣọ́ aláàbò tí ń bẹ lójú ọ̀nà, wọ́n bá pe Deborah wípé dispatch rider kan ń béèrè ẹ o, torí wọ́n ló ọ̀rá pretend bí dispatch rider ni pé òun fẹ́ lọ gbẹ́rù fún Deborah nù lé. Wọ́n ní ṣùgbọ́n ìgbà tó yá ni Deborah bá sọ fún àwọn security pé ó rò títí ó rò lọ ó rò bọ̀, òun ò ní èèyàn kankan, òun ò ní dispatch rider kankan tó fi wá gbé ẹrù fóun. Wọ́n ní ló bá sọ fún wọn wípé kán má jẹ́ kí dispatch rider kankan wọlé o, pé òun ò expect ẹrù kankan o látọwọ́ ẹnikẹ́ni o. Wọ́n ní ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ò tán bẹ́ẹ̀. Arákùnrin ìgbà tó ti rí pé àṣírí ti tú pé Deborah yarí kò gbà kó òun wọlé gẹ́gẹ́ bí dispatch rider, ló bá tún wá wò pé kí ló ń lè ṣe o. Wọ́n ní bó ṣàṣe fọgbọ́n páàkì ọ̀kadà ìsíbì kan nìyẹn, ló bá ṣáà lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tó fi lọ gba fẹ́ǹsì wọlé níbì kan. Wọ́n nígbà tí ó gba fẹ́ǹsì wọlé ló bá lọ sí àpátímẹ́ǹtì Deborah. Wọ́n nígbà tó dé àpátímẹ́ǹtì Deborah, wọ́n ní nǹkan tó kọ́kọ́ ṣe ni wípé kíní gáàsì ìdáná, ẹ mọ̀ wípé tí wọ́n máa ń gbé síta yẹn, kíní gáàsì ìdáná yẹn tó wà ń tà, wọ́n ló kọ́kọ́ lọ kọ́ọ̀tì kíní páìpù tó wà lára ẹ̀ wípé kí explosion lè ṣẹlẹ̀. Wọ́n ní ṣùgbọ́n nígbà tó ṣe yẹn nǹkan kan ò ṣẹlẹ̀, ló wá wò pé kí ló ń lè ṣe o. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe bí ẹni gbálẹ̀kùn ṣe gbogbo ẹ̀ nìyẹn. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn ó ṣáà lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tó fi wọlé sínú ilé tí Deborah ń gbé. Wọ́n ní wíwọlé tí ó wọlé síbẹ̀ báyìí lọ́rọ̀ bá mọ̀ di wàhálà, ló bá di pé gbogbo ẹ̀yin abiyamọ ayé,
ọmọ yín ò ní ṣìrìn, ọmọ yín ò ní kàgbákò ọkùnrin ebú. Ló bá ṣàdí wípé ó fa ọ̀bẹ yọ tó mọ̀ ń gún Deborah. Wọ́n ló sì gún Deborah títí tẹ̀mí fi bọ́ lẹ́nu Deborah. Ẹ wá máa gbọ́ o, ẹ má gbàgbé èdè tí ń pè wípé tóun ò bá ti fẹ́ Deborah kò sọ́kùnrin tí ó fẹ́ o. Tóun ò bá ti fẹ́ Deborah ẹ̀jẹ̀ máa sàn, ṣẹ́jẹ̀ wá sàn àbẹ́jẹ̀ ò sàn. Wọ́n ní gbogbo àwọn ará àdúgbò lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n sá mọ̀ bí ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ bó ṣe rí pé wọ́n ra ọkùnrin yẹn kó nìyẹn. Nígbà tí ó yá àwọn ẹbí tó ti mọ̀ tẹ́lẹ̀ ló bá di pé ọmọkùnrin burúkú yìí tí ò jẹ́ kí Deborah ẹ̀ tí ò jẹ́ ó gbádùn, òun náà ló sì tún wá gbọgbọ́n ló lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tó fi wá bá a. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn Deborah fayé lẹ́ o. Deborah ó pa Deborah ó sọ dèrò ọ̀run ọ̀sán gan o. Deborah sì rèé àwọn tí wọ́n ṣe decoration, interior decoration, wọ́n lòun ló ń ṣe tọmọbìnrin tó sì ti ń build career díẹ̀ tọ́wọ́ ẹ̀ ti ń jí owó tó jẹ́ pé Ọlọ́run ti ń bá a sọ̀rọ̀ ayé ẹ̀ díẹ̀. Ṣùgbọ́n arákùnrin burúkú yìí ó pa o. Kódà àwọn tí ń bẹnu estate àtàwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n ti fa ọkùnrin yìí, wọ́n ti fà lé àwọn ọlọ́pàá, wọ́n ti fà lé ní ọwọ́. Kódà wọ́n ní oko ọba o níbẹ̀ gẹ́gẹ́ ni wọ́n ti kọ́kọ́ lọ rìpọ́ọ̀tù ọ̀rọ̀ yìí kó tó di pé látòkù ọba wọ́n wá gbé ọ̀rọ̀ ọ̀hún lọ sí pàǹtí o níbi tí wọ́n ti ní ìwádìí tó lágbára ó ti ń lọ lọ́wọ́ báyìí. Gbogbo àwọn èèyàn wá ń pariwo pé ìdájọ́ òdodo gbọ́dọ̀ wáyé. Béèyàn bá lóun fẹ́ mi n ò fẹ́ ọ, ó ṣe wá di wípé à ń para wa. Kí ló dé? Kódà wọ́n ní ó ti lé lọ́dún kan tó ti di pé Deborah àtọkùnrin wọ́n ti dàrú láàrin àwọn tó di pé mọ́ lọ kó dé kálukú mọ́ lọ. Ṣùgbọ́n lárákùnrin yìí kò mú fọ̀ ń tiẹ̀ o. Àfìgbà tó gbẹ̀mí Deborah. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ lọ́kùnrin àti lóbìnrin, pàápàá ẹ̀yin obìnrin, ẹ mọ̀ kíyèsára. Ọkùnrin tí ó pa yín tí ó dẹ́mi yín légbodò ẹ mọ̀ ní bárin láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin abiyamọ náà sì rí ẹ̀yin ìyá ẹ̀yin bàbá, ẹ gbìyànjú láti máa ran àwọn ọmọ yín lọ́wọ́, ẹ mọ́nítọ̀ wọn, ẹ mọ bọ́rọ̀ ayé wọn ṣe ń lọ. Ẹ wo Deborah bó ṣe ṣọ́ra tó. Kódà wọ́n ní strange number tó bá ti rí báyìí pé kì í gbé, torí wọ́n ní nọ́mbà oríṣiríṣi tọkùnrin yẹn ti fi ń pè tó ti ń so oríṣiríṣi tó ti ló ti fìgbà kan bẹ́ẹ̀ kó tó wá di kó bẹ̀rẹ̀ sí ní threatening yẹn kó tó di pé eventually lẹ́yìn ọ̀rẹ́yìn ó padà gbẹ̀mí Deborah yìí. Ẹ̀yin ohun tó ṣẹlẹ̀ ń sìn wọ́n ti pa o. Ṣùgbọ́n ẹjọ́ ti wà ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ní pàǹtí, wọ́n ní wọ́n sì ti bẹ̀rẹ̀ ìwádìí. Kódà oríṣiríṣi àwọn èèyàn, àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni wọ́n ti dìde fún Deborah wípé ìdájọ́ òdodo. Ṣùgbọ́n bí ìdájọ́ òdodo kákan tiẹ̀ gbà pé ìdájọ́ òdodo wáyé, ṣé ìdájọ́ òdodo yẹn só dá ẹ̀mí Deborah só dá padà? Ìwọ ọkùnrin náà tóbìnrin bá lòun ò ṣe mọ́, wọ́n ní tẹ̀sí bá dá ni a máa ń tògùn ní wẹ́lòmíì. Ìgbà àkọ́kọ́ rèé lè kọ́ ní ó jẹ́ ìgbà àkọ́kọ́ tá a rí ọkùnrin àti obìnrin tí wọ́n mọ̀ fẹ́ra wọn tí wọ́n sì dàrú tí wọ́n láwọn ò ṣe mọ́. Ṣùgbọ́n ṣe wá débi wípé à ń pa ni. Kódà ọkùnrin yìí àti Deborah yìí wọ́n náà mọ ìpínlẹ̀ Benue làwọn méjèèjì ti wá. Ṣùgbọ́n bá a ti ń sọ̀rọ̀ yìí ó ti rán Deborah lọ sọ́run àrèmọ́bọ̀ o. Èmi àtẹ̀yìn àwọn ọmọ wa, ẹbí ará wa, àní ṣìrìn o, àní kó olòṣì olójú kòkòkò rẹ̀ wọ̀n yìí o. Ó gbẹ̀mí Deborah o. Ẹ̀yin èèyàn ẹ share fídíò yìí. Àní mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run sẹ́. Nínú ayé yìí mẹ́wàá ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n àdúrà tèmi fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì Àràbà ni wípé àtèmi àtẹ̀yin àní ṣìrìn, àní kó sọ́wọ́ ọ̀ka èèyàn láṣẹ Èdùmàrè. Èmi kàn ní kí n tún mú eléyìí wá fẹ́yìn èèyàn wa kẹ́ ẹ lè mọ̀ pé nínú ayé yìí mẹ́wàá ń ṣẹlẹ̀ o. Ààbò Ọlọ́run yóò máa dájú lórí wa. Àwọn ọmọ wa wọn ní kan eléré ibú ọkùnrin, wọn ní kan lọ́nà o. Bẹ́ẹ̀ náà làwọn ọmọ wa obìnrin, bẹ́ẹ̀ náà làwọn ọmọ wa ọkùnrin wọn ní kan eléré ibú obìnrin, wọn ní kan lọ́nà o.